ṣé lóòótọ́ ni Àgbàlá Gabriel lé Muyideen síta? ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ti wá di iṣu atayanyan yam pẹpẹ skata káàkiri orí ẹ̀rọ ayélujára bí ajere tí ọ̀pọ̀lọpọ̀ sì ń gbà bí ẹni gbàgbà ọtí. Wọ́n ní Àgbàlá Gabriel ó ṣoore ó tún dúró tì í o. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Àgbàlá Gabriel ṣoore tó dúró tì í? ẹ gbọ́ ṣé lóòótọ́ ló lé Muyideen síta? agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà mà ní. ẹ gbọ́ làbárè kí ló fà á gan tí Muyideen fi dá lábàárù lẹ́yìn ṣé lóòótọ́ rẹ̀ ní ìwé ilé wà. bọ̀dá mi wà dákun bá fídíò bọ̀dá. ẹ bá wa kà lọ. torí mo gbọ́nù kínní wọlé ni wọ́n gbẹ̀lé lọ́wọ́ òun gbọ́ ló ti jáde. ó ṣe jí láàárọ̀ yìí ni tí mo wá síbi ilé wa nìyẹn ń bẹ̀ wọn gbalé lọ́wọ́ wa ilé wa wà ń bẹ̀ sí. wọ́n ní wọ́n gbàyàwó lọ́wọ́. wọ́n gbàyàwó ríǹgì mi lélẹ̀ sá ríǹgì títí wọn gan wà lọ́wọ́ wọn ríǹgì mi lélẹ̀ wọ́n gbàyàwó lọ́wọ́ wọn ọkọ mi náà ni àwọn wá pé kán wá kán dá wálé. now gbogbo gbà yẹn èmi ò gbọ́ nǹkan kan pé wọ́n ní tó bá lọ ṣọ́ọ̀bù yóò lọ ta bàbájẹ̀bù tá a bá tí gbogbo wa bá tiẹ̀ ń gbọ́rọ̀ gan ṣebí èèyàn ni wá ọlọ́run dẹ̀ fún wa ní wisdom gbogbo ẹni tó gbọ́rọ̀ yẹn yóò kọjú òkú pé torí mo yẹn ń gbọ́ fídíò yẹn mo gbọ́ tí màá kan sọ pé níbo kílẹ̀ níbo Àgbàlá Gabriel ṣé Muyideen ìtayé mọ́ àbí ìtayé mọ́ so wọn wà ló máa lọ ta àbájẹ̀bù bí kinní ẹ̀ ṣe wá ń lọ so owó tó máa pa ń ṣọ̀bù yóò ti lọ fi. ọkẹ bá jẹun gbà mí wọn á mú wa kó lọ sẹgbẹdá màá sọ fún ọmọ tó bá ti ká tó bá ti rí pé mo ká wọn pé wọn ti lọ lótò báyìí wọn wá máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. díẹ̀ ló lè máa tẹ̀lé mi ṣé mo pé kíríù lòun náà bet oníṣọ́ọ̀bù tí wà lọ láàárọ̀ àwádẹ́ ń jáde láàárọ̀ mi ì lè sọ pé kò tẹ̀lé mi wà dúró ṣọ́ọ̀bù ìwé Tẹsalóníkà ó ní òfin ìlàpá fún yín pé ẹni tí ò bá ti ṣiṣẹ́ ẹ má jẹ́ ó jẹun so ó ti níyàwó kí ló bóyàwó iṣẹ́ náà ni àṣòwò tó bá ń pa àṣeyọ́ ti kó lọ bàbá Ìjẹ̀bú ó ti wá ń ṣe táìmù kan mo gbọ́ mo pè mo fún ní punishment afọláwẹ̀ àwẹ̀ láfọ́nṣọ́ rántí àfọjọ́ mélòó odidi ọ̀sẹ̀ kan ló fi gbà àwẹ̀ yẹn Muyideen ò ní jáde ó gbà àwẹ̀ yẹn bíríbírí ó gbà pé ó ṣe lọ máa ó fẹ́ padà sí tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ abẹ́ bíríìjì ẹni lẹ́ẹ̀lẹ́ tó fẹ́ padà sí lẹ́ẹ̀lẹ́ ìgbà mo fi sínú àwẹ̀ mi nìkan náà mo fi sínú àwẹ̀ ọ̀sẹ̀ kan bó ṣe jáde olóhùn ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé àbí. bẹ́ẹ̀ ni sà. nígbà tó filẹ̀ kí ló tún ṣe ìgé ó tún bẹ̀rẹ̀. ó tó stage kan wọ́n ti ẹ̀ change gbogbo àtàn fún wọn sí bíríbírí yẹn wọ́n change ara wọn balẹ̀ suddenly náà kàn tún change. ó tún change wá ló tún bẹ̀rẹ̀ sí ní ta ṣẹ̀dá pé mi ò lè mọ̀ ṣé mi gbà káàkiri gbà bẹ́ẹ̀ àwọn tó wá ń rí iná wá sọ àwọn tó máa ń rí iná tó ń sọ pé dádì àwọn máa ń rí Muyideen láàárọ̀ kùtùkùtù yóò lọ ta àbájẹ̀bù ìwọ ìyàwó ṣòwò tó mójútó lé ẹni obìnrin ló nílé àbí ẹ̀yin mọ̀mọ́ wa ta ló nílé ẹ sọ̀rọ̀ ni obìnrin ló nílé ìyàwó lòun ti ṣe tọ́ ẹ pé bẹ́ẹ̀ ni ẹ bá ń pè Muyideen wà náà má pè dé ó ti ẹ̀kọ́ ń jiyàn òun ò lọ tá òun lọ ṣe pàtó ṣe jùnú àwẹ̀ ní again mo tún wá fún punishment mo wá ní ìgbà tó wá parí àwẹ̀ yẹn ni mo fọwọ́ sọ pé kóun mọ̀ dé ṣọ́ọ̀bù mọ́ bẹ́ẹ̀ni sà kó fún ìyàwó ẹ̀ ní kí ṣọ́ọ̀bù torí ìgbà tó wà ní ṣọ́ọ̀bù gan tóun máa ń jáde kí ló máa ṣe pẹ̀lú kí. wọ́n á tì mí mọ́ta. yóò tìyàwó gbogbo tí èyí káwọn yẹn máa gbọ́ àwọn yẹn padà ń gbọ́ yìí òun ló kó ẹ̀sìn ara ẹ̀ bọ́ta òun ló ṣẹmọ ìwọ tó ráàánú gbà ìwọ tó rí àánú gbà gbogbo táìmù tó ń lọ ṣọ́ọ̀bù gan tó bá fẹ́ jáde ó fi kí lọmọbìnrin yẹn lọ́wọ́ irọ́ ni obìnrin very nice woman èmi àgbà ẹni tó nice báyìí ni very nice woman wọn bá léèyàn ní ìfaradà láyé kì í sọ̀rọ̀ kì í wá fẹjọ́ ẹ̀sùn o tó bẹ̀ tó bá ti dé bíbẹ̀ yìí àfẹjọ́ ẹ̀sùn wọn á ní ó dáa since tán ló lọ́mọ ta àbájẹ̀bù pẹ̀lú ṣọ́ọ̀bù rẹ̀ èmi ò lè wá gba ojú ibi lọ́wọ́ àwọn torí ọjọ́ kan làwọn èèyàn ò rí omi tó ti ń ta àbájẹ̀bù mọ́ lọ ṣọ́ọ̀bù mọ́ fún ìyàwó ẹ̀ kì í bí ìyàwó ẹ̀ ni fún táìmì ẹ̀ mo dẹ̀ ti míwà iwájú ṣọ́ọ̀bù ẹ̀ náà ilé ti ń ta ọ́ìlì
ìyàwó ibo tí mo ń pa chájà náà outdoor tí mo ń pa ẹ̀ ó yá mọ́ ta gbogbo táyì tí Muyideen dẹ̀ ń ta chájà yìí gan kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tó bí máa bọ̀ kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tí wọ́n ń ra nǹkan lọ́wọ́ ẹ̀. tó bá débẹ̀ tó bá ní àwọn fẹ́ ra ọjà lọ́wọ́ ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló máa sọ fún ọ pé ṣé olórí burúkú níyìn ni ṣé mo kó bá yín ni ẹ kó wájú mi ọjà tó yẹ kó tà fún ẹ kó tà ní bí 500 naira àtà 5,000 naira ọjà tá àwọn náà sọ fún wọn pé àbálẹ̀ ṣe máa ta irú ọjà báyìí ó máa jágbe mọ́ wọn ó yàgòjọ́ kan ó kú lọ ó lọ aṣọ mọ́kàn náà pa wà lọ́rùn tó yẹ pé yẹn fẹ́ ya kọ́ọ̀dù lọ́wọ́ ẹ̀ tó ní pé kọ́ọ̀dù wo ni kíní tó lọ ṣe mọ́kàn náà bẹ̀rẹ̀ sí ní já. ọjà tó bẹ́ẹ̀ yẹn kò nídìí sẹ́mọ̀ gbogbo yẹn bẹ́ẹ̀ tẹ́mi bá ti gbọ́ èmi a máa jùnú àwẹ̀ wà fún pọ́n níbẹ̀ Muyideen ṣọ́rẹ́ ṣẹ́rí mi blame ẹ̀ ìwà tó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwà tó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn tó máa wá ń ṣègbélé ń bì gbogbo àwọn tó bá tí tẹ́nìkan ni wọ́n bá láǹfààní àti máa wo fídíò yìí a testify sí pé Muyideen èèyàn líle ni tí gbogbo church wa bá dé gbà tó fẹ́ ṣe wedding tí gbà tó fẹ́ ṣe wedding kí láì ṣe fún church. àṣẹ ń bẹ ogun ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kan wò ó ká máa bẹ́ máa fi wájà rí ká máa bẹ church mẹ́ṣà dáríjì pé ìpè díẹ̀ nìkan máa ń kù lára yẹn àwa náà dẹ̀ fi yẹn sọ̀rọ̀ sí ẹ nígbà táwa rí gbogbo tó ń ṣe ó yá fún ìyàwó ẹ ní kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù kí ìyàwó ẹ máa mójútó ṣọ́ọ̀bù ìyàwó máa dìlífà fọkọ ẹ lálẹ́ Muyideen wa ní òun wá ń kọ́ sóhun àjókòó kalẹ̀ ni ó jókòó kalẹ̀ so òun ló máa bá mi clean inú ọ́fíìsì òun ló máa bá mi clean inú ọ́fíìsì ó dẹ̀ jẹ́ fáfá òun ló máa bá mi clean ọ́fíìsì mo ní máa rí ọ́fíìsì tó ń clean máa bá mi clean ẹ̀ dẹ̀yìn tá a bá ti ń jáde máa ṣe kí ni ó jókòó kalẹ̀ mọ́ báyìí tẹ bá notice pé ẹ̀ ń rí Muyideen lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin tẹ bá máa wo fídíò wa dáadáa láti pé nígbà kan ẹ máa ń béèrè ẹ̀ pé Muyideen ńkọ́ èmi náà wọ̀ pé sáwọn èèyàn mọ̀ pé Muyideen lọ ṣọ́ọ̀bù ni nígbà yẹn àwọn èèyàn máa ń béèrè Muyideen ṣùgbọ́n tẹ bá notice fídíò wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kílẹ̀ ibo lẹ ti ń sábà rí Muyideen. ẹ̀yin tẹ bá notice níbo lẹ ti ń sábà rí Muyideen lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀ lè mọ̀ rí lẹ́yìn mi ní program ẹ̀ lè mọ̀ rí lẹ́yìn mi tàbá ń ṣe láì ẹ̀ lè mọ̀ rí pẹ̀lú wa báyìí torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń kó lọ ṣọ́ọ̀bù níbo wá di pé bàbá Ìjẹ̀bú ní lọ́n fowó ta kò tọ́jú ilé kò fowó oúnjẹ lẹ̀ ìyàwó ní kò ní ránjẹ sílé kò ní sàmù kan yẹn gbó láwàá ṣe lé ìdá ó dà fún ìyàwó ẹ̀ ní kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mo sàmù yẹn comment ṣe ẹ̀yin tẹ bá ní sáwọn ìlànà máa ń rí pé ìgbà tí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ rí pé ẹ̀yin wa lẹ ti ń rí bọ́n ṣe wá rí lẹ́yìn wa ìmọ̀ sọ pé dáa every Sunday màmá fún 10,000 naira. wọ́n dẹ̀ wọ́n ẹ̀ ń fún wọn sà. kí ló pé. ẹ̀ ń fún wọn sà. dáàdì fún wọn 10,000 every week. má bọ̀ Muyideen every Sunday màmá fún 10,000 ìyàwó ẹ̀ ti wà ní ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ náà tún wá máa deliver fún ọ owó máa jẹ pọ̀ òun gbowó ń bì ìyàwó rẹ̀ tó pawó ṣọ́ọ̀bù tẹ́ bá délé ẹjọ́ ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn now ìyàwó ti lè fi owó dáná lọ́sẹ̀ ìjẹ́ 10,000 tó gbà ń bí drop bí 5,000 sílé kí ìyàwó ẹ̀ fọlọ́ oúnjẹ á nínú ìyàwó òun ti ń ṣiṣẹ́ kó òun náà ń ṣiṣẹ́ so àti pé ìyàwó òun gan ni ó tún máa bọ́ òun mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn kò sọ́ọ̀ṣì jú mi mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ìyàwó òun ló tún máa bọ́ òun owó tó òun gbà òun fẹ́ fi kí ló tẹ ló ń fẹ́ ṣe náà òun fẹ́ ra àwọn nǹkan kan òun fẹ́ ṣe gbá òun fẹ́ máa tọ́jú owó ó ráṣọ kì í ṣe láti ṣèrègùn èmi mò ń fún ẹ láṣọ kì í ṣe láti ṣèrègùn èmi mò ń fún ẹ láṣọ ó ra bàtà kì í ṣe láti ṣèrègùn èmi ni mo I always want him to look good I always kí ló ṣẹlẹ̀. ara fídíò tó ń báyàn jà. wà mí báyìí. tó ń báyàn jà ẹ jẹ́ ń wò tàrà fídíò tó ń báyàn jà. Òní ó dà kó ti yàwé ìdáhùn ìfàsọ̀sọ̀. Ara àwọn kọ́sọ́mà tó ń bá jà ní. This man, that's an hour sick. And for us, for
mi tó ń yà á. This man, wá sàrẹ́ wá sí báyìí. Ẹ fún wa sí ilé sọ́ọ̀tì fún báńkì fún ẹgẹ́ tirẹ̀ kò ṣáìtì fún ẹ. Kò ṣáìtì fún ẹ, mo lọ. ẹ wo ẹgbà mélòó jà èmi ò tiẹ̀ kí n gbọ́ nǹkan kan I don't mean kí n gbọ́ nǹkan kan later ni mo tó máa ń gbà wọn gan ó yá mú ìdí màmá fún 10,000 ìyàwó ẹ̀ máa lọ sí ṣọ́ọ̀bù adẹ̀ ń fún ìyàwó àwáwá ìyàwó á ní à pé bí pé kò tiẹ̀ fóònù ní nǹkan kan pé ìwọ̀nba táwọn bá pa ń ṣọ́ọ̀bù ṣé mo mọ̀ káwọn máa rajà padà òun ra petrol sọ jẹ́nẹ́tọ̀ bẹ́ẹ̀ lọ mú ìdí máa tọ́jú inú ilé yìí tí mo á mọ̀ ní kó rẹ̀ pé lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tá a lò tán yìí ṣàǹkó ti wà ń bí ẹ̀ ń pẹ́ bí ìlú wa wà báyìí ó ń lọ lé o tó bá ti parí lálẹ́ á lọ lé o á dẹ̀ jíde bí láàárọ̀ torí àti máa lọ sí ibi tó ti lọ máa ń ta bàbá àjẹbú yẹn mi fẹ́ kó máa lọ fún un ó máa ń wà ní compound most times tàbá dẹ̀ ń jáde báyìí àjọ ń lọ ni so bó ṣe wá di Tuesday tó lọ yìí mo gbọ́ pé wọ́n ní ó fẹsẹ̀ rọ nílé wọn mo gbọ́ pé ló fẹsẹ̀ rọ whereas wọn ò fẹsẹ̀ rọ wọ́n pretend ni ìgbà tẹ́mi dé ní alẹ́ láti ṣọ́ọ̀pù ní olóhùn fẹsẹ̀ rọ mo wá gbálẹ̀kùn sí wọn ṣílẹ̀kùn nígbà lọ́jọ́ Tuesday last week bẹ́ẹ̀ ni sà ní Tuesday ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ gangan rèé o ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ gangan nìyẹn o mo gbọ́ pé wọ́n ló fẹsẹ̀ èmi náà kàn dé ń bọ́lá lọ́n Tuesday mbẹ́lá wà ní Tuesday àwa ní program ọlọ́nṣogbo ní Tuesday àwa dé lálẹ́ mo wá gbọ́ wọ́n ní kò wà bí lè ní wá ní ìgbà tí wọ́n wá rí lálẹ́ ẹ̀. ìgbàdé mi wá ní wọn lálẹ́ wá láwọn pé orókùn yẹn pé tírélà tí wọ́n àwọn lẹ́sẹ̀ pé àwọn wá fẹsẹ̀ gba pavement entrance ilé wa wọ́n wá ní kí sáré lọ bá àwọn ra oògùn níbi after 10 mo ṣe sáré lọ ẹ̀mí nìkan bí mo ṣe dé wọ́n jẹun wọ́n dẹ́ lù pàtó dọjọ́ kejì ara wọn ti yá wọ́n rìn dáadáa wọ́n jáde láàárọ̀ báyìí wọ́n sọ wọn kan fèmí àwọn èèyàn ló ń sọ fún mi pé àwọn rí wọn lórí ọ̀kadà lẹ́gbẹ̀dá. now ṣe mọ̀ pé láàárọ̀ Wednesday àwọn máa ṣe programu ń bí báyìí. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ torí pé wọ́n ti ló fẹsẹ̀ rọ èmi ò tún dì máa ní pé kó wá sí church a dẹ̀ máa ṣe program normally everybody máa wà ní church bẹ́ẹ̀ torí pé wọ́n ló fẹsẹ̀ rọ ní àná which is Tuesday wọ́n ló fẹsẹ̀ rọ aṣọ ti jáde wọ́n ti jáde àsọmọ mi ti jáde wọ́n ti gbọ́kadà àsọmọ mi ti gbọ́kadà lọ ó gbọ́kadà jáde ẹni tó ló fẹsẹ̀ rọ ṣèbí torí pé wọ́n ló fẹsẹ̀ rọ ní ìfiwá church bẹ́ẹ̀ ó ti jáde níbo ló mọ̀ tó lọ. Ẹgbẹ́dá ni wọ́n náà ti rí wọn pé wọ́n jókòó sórí bike. ọ̀gẹ̀ tá like bí láti 7 wọ́n dẹ̀ dé ní after 9. ní lálẹ́ lálẹ́ ní àárọ̀. ok ó padà láàárọ̀ padà kò wá wá church náà. wọ́n wá church wọ́n wà ó fẹsẹ̀ rìn padà wá nílé ó jókòó sínú ilé ní gbogbo Wednesday èmi ò mọ̀ nǹkan kan àwa bísí àlejò pọ̀ mẹ́wàá la fẹ́ ṣe àlejò pọ̀ so gbàtílẹ̀ ṣú ẹ̀mọ̀ Wednesday àti lọ sùn bó ṣe tó di àárọ̀ Thursday àwa ti jí lọ program láàárọ̀ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. so mi ìrántí béèrè pé àwọn ìdí ìyìn ti ẹ̀kọ́ tó ní mo gbọ́kàn ló rẹ̀ èmi fílẹ̀ pé òkè ń tó rẹ̀ ẹjọ́ ṣe kí ni. kó rest. ẹjọ́ rest mi ti ẹ̀ nìkan dààmú ìmú ní kò fílẹ̀ kan ẹjọ́ rest àṣẹ bí mi ṣe ní kó rest àṣọ ń jáde wọn ló jáde ní Thursday ìmọ̀ ibi tó lọ. ó jáde Friday. ó jáde Friday. ó jáde Saturday. ó jáde Saturday. ń bọ̀ wá dàárọ̀ Sunday mú ẹsẹ̀ wàá mọ̀ torí Sunday kò tún wá church ní Sunday. bẹ́ẹ̀ ni sà. kí ló ṣe mú ìdí tí ó wà church ìyẹn nírọ̀lẹ́ nígbà tí mo rí àwọn èèyàn tán nírọ̀lẹ́ wọ́n dùn mú ìdí nǹkan wọ́n ní kò wá church wọ́n ní kódà ìyàwó ẹ̀ tó wá church nígbà ìyàwó ẹ̀ padà délé ní ọ̀sán Sunday. ọ̀sán Sunday wọ́n tilẹ̀kùn látẹ̀yìn. nígbà tí wọ́n dé láti church láago mélòó. ní bí nǹkan bíi after 3 lọ́sàn-án tí mo dé láti church mo wá ń gbálẹ̀kùn pé kì í ṣe wà láfíà àwọn tó di pé. sóòrè ni tí wọn náà sọ pé wà láfíà. bọ́n ṣe ni obìnrin a máa ń try láti ṣáájú ọkọ wa. wàá kànlẹ̀kùn. wọ́n á gbálẹ̀kùn títí mo tún fòkúta gbá gbogbo lè. ìyẹn ní Sunday ìjẹta yìí o kò wá sílẹ̀kùn fún. ẹ̀rù tí wàá bá ẹ̀mí àyà mi ó ti shake mo fi wá lọ pa àwọn èèyàn pé bóyá táwọn èèyàn bá mi gbálẹ̀kùn wọn tán gbá gbogbo ẹ̀ àti lúvàsì o pé bóyá wọn á ṣe báwo a ṣe kàn ṣe stroke pé ká lọ kí n pe ọ̀rẹ́ wọn kan pé bóyá tán bá dé
wọ́n á ṣe. mo ń bọ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ ní Muyideen nílò deliverance Muyideen èèyàn líle ni ẹ̀yin ò lè mọ̀ èèyàn líle ni Muyideen lè Muyideen lè o Muyideen lè o ṣé gbogbo ẹni máa kó wá sórí afẹ́fẹ́ ni èmi ò ń ṣèyàn tó ń ilé tí mo ṣe láàárọ̀ ìgàn tí mi ì jí mo ṣe jí ní ilé tí mo jí ṣe láàárọ̀ ìgàn ó yẹ máa jí ṣe fídíò láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ mo yẹ ráwọn ọkọ ẹ̀ mo ní wá dé mo rí afẹ́fẹ́ o I don't do this èrò láyé ṣùgbọ́n bọ́ọ̀lù àwọn èèyàn tó wá ṣe lóore kí náà fẹ́ máa rò èmi mọ̀ o àwọn èèyàn wa wọ́n kàn fẹ́ gbọ́ ni wọ́n kàn fẹ́ gbọ́ nǹkan látẹnu mi ni o ẹlòmíì mọ̀ pé no there is something fishing out now ń gbọ́ wá dọ̀sán Sunday ẹ̀ ń gbọ́ ń tà kọ́sà gbalẹ̀kùn ó wá padà sílẹ̀kùn ó wá bí èmi wá kó eré ẹ̀ nírọ̀lẹ́ Sunday Muyideen láti Tuesday èmi àti òfojú kanra wọ́n ló fẹsẹ̀ rọ àṣọ òfẹsẹ̀ rọ ìwọ tán lórí tó ń jáde òun ò jáde àwọn tó rí tán jáde ní Muyideen táwọn pàdé ẹ tó ń lọ pátápátá tó falẹ́ náà dání. tó ń lọ tó falẹ́ náà dání. ọjọ́ yẹn mo ní kó dọ̀bálẹ̀ mo mú pankẹ́rẹ́ tó dáa mo ti ẹ̀kọ́ nàná mo kọ́ nà pankẹ́rẹ́ nípa sóko rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ Muyideen kí ló tún fẹ́ mo tún fẹ́ lówó Sunday 10,000 every Sunday lẹ́yìn tó ti ṣí ṣọ́ọ̀bù fún ẹ ìyẹn ò sí lára donation kò sí lára owó tó ti èmi ń ṣèyẹn lọ́wọ́ ara mi àìmọye látọdún mo ti fún lówó ṣọ́ọ̀ṣẹ̀ kan wà tí mi ò ní fún ẹ lówó ni I just give you pé you are now part of me you are now my family aṣọ oúnjẹ ìgbà kan anything tí n bá lè jẹkùn bí anything tí n bá ṣe kù anything tí n bá ẹgbẹ́ fún eléyìí ẹgbẹ́ fún eléyìí ẹgbẹ́ fún ìwọ náà dẹ̀ ṣe bí ọmọ ó dẹ̀ ṣe bí ọmọ bí a ṣe máa ń ṣe inú fídíò Muyideen bọ̀ síbi bẹ́ẹ̀ náà la ṣe máa ń ṣe lé nọ́mà tẹ bá rí wa lórí fídíò tí mo ní Muyideen wàá bí bẹ́ẹ̀ la ṣe máa ń ṣe mo á kọ́ níṣẹ́ ní alẹ́ Sunday yẹn wọ́n á ní kò gbọ́dọ̀ lọ lé o tó pé láti Tuesday tó ti lọ so àṣekò rẹ̀ kò ń jáde kò á lọ lálẹ́ Sunday yẹn ó sùn ọ́fíìsì mi báyìí ló sùn bẹ́ẹ̀ láàárọ̀ Monday àwa ní early morning program pẹ̀lú àwọn ọlọ́jà ní Ọlọ́ṣogbo ìgbà tí màá jí ìyẹn láàárọ̀ àná ìgbà tí màá jí òun ṣì ń sùn mo wò pé já tètè lọ bí tá a lọ pé eléyìí tí ó ń sùn yìí já fílẹ̀ kó rest díẹ̀ pé mọ̀jẹ̀ ń sáré jí mú lọ sí program bẹ́ẹ̀ jẹ́ jó rest díẹ̀ ibi mo ti ṣe mistake ni pé a kàn lọ s'Ọlọ́ṣogbo ńgbà tá a dé láàṣẹ kí ni láàrin inú ilé ìjẹ́ kí ló ṣẹlẹ̀ ń bá pé ìyàwó ní ìgbà ọmọ pé bí alẹ́ ìrọ̀lẹ́ gbé ń bọ́ lọ́kọ́ ẹ lọ́ngbà ló lọ ń bọ́ lọ ló ṣe lánàá. láàárọ̀ ńgbà tí wọ́n yẹn láàárọ̀ àná tán délé mo ṣàkúnlẹ̀ bẹ̀ wọ́n pé ẹ má bínú o pé gbogbo nǹkan tó ń bá yín sọ náà fún àǹfààní títí yín ni pé kọjọ́ la yín kó lè dà náà ni wípé gbogbo nǹkan tí ó tó léyìn pé á ṣẹ́kù lọ́la pé ẹ mú ọkàn kúrò ní ohun ayé yìí ohun ayé abáyé lọ àánú látẹ̀tì ẹ̀rí gbà ẹlòmíì gan tó bá gbàgbọ́ kò ní máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n ṣáà ní kò sí wàhálà wọ́n ní oúnjẹ ń kọ́ mo ní máa dáná so èmi wọ́n ń wẹ̀ wọ́n ní báwọn gbómi sí bedroom wọ́n wá ń wẹ̀ kémi sáré lọ shop sáré lọ clean shop kí n padà wá kí n wá dáná bí mo ṣe délé ni mi ò rí wọn even fóònù ti tèmi pé kí n tiẹ̀ fi máa pè wọ́n àti fóònù àti power bank wọ́n ti palẹ̀ mọ́ gbogbo ẹ̀ wọ́n ti láàárọ̀ àná látàárọ̀ yẹn la dẹ̀ ti ń wá wọn títí bó ṣe dalẹ́ báyìí ni wọ́n máa kọ́kàn ṣí wọ́n fi fídíò wọn hàn ní pé wọ́n gbé igbárù ní Bódìjà wọ́n ń ṣe alábàárù. mo ń bọ̀ number one níbo ni wà tí Muyideen ti pàdé ngbọ́sẹ̀ mi ni mo mọ̀ ẹ́ tí mo fi ọ́ lé Muyideen. rárá o àwọn fúnra wọn náà tó sì mí àwọn fúnra wọn ọkọ mi gan Muyideen àwọn ganan tó sì mí fúnra wọn dádì kan ló fi wọn fún mi o àtọ́ nígbà yẹn gan ṣé mo fẹ́ kẹ́ má parọ́ nígbà yẹn ṣé mo fẹ́ kẹ́ fẹ́ ra. àwọn ò fẹ́ kán fẹ́ èèyàn ní Nàìjíríà pé àwọn fẹ́ kán fẹ́ èèyàn ní outside the country
àwọn náà ṣáà insist pé ṣe dáàdì ẹ lè choose fáwọn pé nǹkan táwọn bá ti fẹ́ ni àwọn fẹ́ times without number even that it was to travel wọ́n tún dé láti UK pé Muyideen báwo wá ni ṣé ọmọ yẹn náà ló ṣì fẹ́fẹ́ ó ní ẹ o bó ṣe dáadáa ó ṣe gbogbo ẹ̀ èmi náà dẹ̀ ń gbìyànjú níwọ̀nba ti tèmi but àìnítẹ̀lọ́rùn wọn ó ń affect wọn but seriously. wọn gbọ́ tán ló sọ pé wọ́n náà ti gbàyàwó lọ́wọ́ òun. wọ́n gbàyàwó lọ́wọ́ wọn o èmi níyàwó wọn o kọ́ máa bọ̀ ń lé o àlé wọn lé o à ń wá wọn seriously báyìí. ó ló ń wá wọn. à ń wá wọn mo ń wá wọn ní o. gbogbo àlà ń wà ṣùgbọ́n ìbò ló ń wá. gidi seriously torí èmi níyàwó wọn mo ń wá wọn pé kán darí wálé kí ẹ̀mí Ọlọ́run kó darí ẹsẹ̀ wọn padà wá sílé. ń gbọ́ wọ́n ní wọ́n ti gbalé lọ́wọ́ yìí wọ́n náà ti gbalé lọ́wọ́ yìí. wọ́n gbalé lọ́wọ́ wa ò lé wa nìyẹn. ẹ káàbọ̀ padà sẹ́yìn náà ti wá gbọ́ báyìí o ìdí nìyẹn tá a ṣe máa ń sọ pé wádìí ohun gbogbo dájú kí o sì di èyí tí ṣe òdodo bẹ̀ mú agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni Yorùbá bọ̀ wọ́n ní kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tó tí ò ní rùn bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ fi èrò tiyín sí comment section ẹ mọ́ bá wa like ẹ mọ́ bá wa share rẹ̀ àrànkáyé lòórùn ràn àrànkáyé lòórùn ràn o.